Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Dr. Muyiwa Gbadegesin, the CEO of Loma, we are calling you out. We are begging you, sir. Mrs. Folashade Kadiri, the head public affairs for Loma, we are begging you. Mr. Oluwakemi Suleiman, Mr. Kunle Adebiyi, Executive Director of Finance of Loma, we are calling you out, sir. We are begging you in the name of God. Mrs. Modupe Opo, Mrs. Jelila Tademiron, ma'am, we are, and other bosses, we are begging you people. We are begging you, we are calling you out. People should please help us and ask these people. I'm not very sure that it's blood that is running in you people vein. I'm not sure. Because we just don't understand why you people are treating us this very bad. It is absolutely wrong. It is very bad. You understand that you are our boss. Without you, there's nobody like us. And without us too, there's nobody like people, because we are the one working for you. What time people say Yaika? They say Eja or that Dubai. Ẹ jókòó sínú ọ́fíìsì yẹn wà nínú ọ́fíìsì ẹ fi báírò ẹ fi gbé owó lọ. Pété àwa tá à ń ṣiṣẹ́ ní títì, àwa tá à ń ṣiṣẹ́ ní títì, a máa ra gbálẹ̀, a máa ra instrument, kò ṣe pé bóyá fún wa ní instrument kankan, kò sí allowance kankan fún wa. Firstly, salary wa ti gbọ́ láti August ní pé salary ti di 85,000 naira minimum wages fún ẹni tó kéré jù tó ti ṣe lábẹ́ ìjọba. 85,000 naira láti August 2024. Láti August ní bẹ̀rẹ̀ sí ní postpone wa August, September, October, November, December. Àwọn CEOs wa, àwọn supervisors wa, wọ́n postpone wa pé ẹ má worry oṣù yìí a máa rí. And things keep increasing every blessed day. Oúnjẹ wọn, transportation ni wọn, gbogbo nǹkan ló wọn, instrument tẹ́lẹ̀ tá fi ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa ń bí báyìí. Ẹni tó bá ra ìgbálẹ̀ tó kéré jù, òun ló ń lo ìgbálẹ̀ 2 sí 3 láàrin oṣù kan. Ìgbálẹ̀ yọkan is 1,000 naira. Ẹ̀jẹ̀ one disburse 30,000 naira fún wa. Nínú 85,000 naira, ṣé kìí ṣe kà nìyẹn? Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá, ṣé kìí ṣe kà nìyẹn nínú 85,000 naira tó wọ́n sọ ẹ̀jẹ̀ disburse 30,000 naira fún wa. Fún gbogbo almost 6 months yẹn, 30,000 naira là ń gbà. January yìí náà, àwa wò pé bóyá o 2025 wọ́n máa fi kún owó wa ní 2025. Nígbà tó máa di January, 30,000 yẹn la gbà. 30,000 yẹn náà ní sanbọ̀rọ̀ tí ó bá wọ on the 15, on the 13, on the 14 oṣù tó tẹ̀lé tó jẹ́ sí pé àwọn olómìnira tó ń ṣiṣẹ́ wọ́n ti gba sálárì wọn, wọ́n ti ná owó wọn, wọ́n ti mọ bó ṣe fẹ́ ṣe é. Lẹ́mọ̀ tó disburse 30,000 naira award wages náà ti our able President Bola Ahmed Tinubu, His Excellency Bola Ahmed Tinubu wọ́n ní pé kẹ́ máa fún wa nínú 25,000 yẹn 10,000 lẹ́ ń fún wa. 10,000 ọ̀hún gan ráùtì mi lè déyàn 10 ló máa rí bẹ́ẹ̀ oṣù tó ń bọ̀ lè déyàn 4 ló máa rí bẹ́ẹ̀. Gbogbo àwọn owó yẹn ẹ̀ mọ́ pọ́lọ́ máa máa jọ́ lára yín níbi kan tẹ́ mọ̀ torí àgún aláàgùn lẹ́ ń jẹ yẹn. Pété àwọn tó yẹ pà ń ṣiṣẹ́ ní títì kí ló dé? Ikọ̀ tó ti wọ́n mú mi everybody bẹ̀rù pé àwọn ò fẹ́ ṣe fídíò, àwọn ò fẹ́ sọ̀rọ̀, àwọn ò fẹ́ ṣe fídíò, àwọn ò fẹ́ sọ̀rọ̀ pé bóyá kó má lọ sáka wọn, ní pé bóyá kó má call àwọn out, àbí pé kíkiní kan má lọ ṣẹlẹ̀ kó má di pé wọ́n máa gba ẹ̀jẹ̀ lẹ́nu àwọn. Ẹ ti rí pé kò sí anybody tó máa sọ̀rọ̀, anybody tó máa bí yín, ẹ̀jẹ̀ ń hùwà bí Ọlọ́run, ẹ̀jẹ̀ já ìkà, ẹ̀jẹ̀ ọ̀dájú èèyàn. Salary February January yẹn pa 30,000 naira. À ń wò pé wò ó wọ́n tí wọ́n bá ṣe fẹ́ fi kún ni, tó bá máa fi kún wọ́n ní okay pàtó tẹ̀ mọ́ wá sọ wọ́n ní contract worker ní Loma. Ní pé Loma gangan ló ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, àwa táwọn bá wọn gbá títí contract worker ní wá fine, we accept that, àgbà bẹ́ẹ̀. Tó bá yẹ kó contract worker náà ni wọ́n gbà tó máa sọ salary February ẹ̀yin èèyàn nínú 85,000 naira wọ́n fún wa ní 40,000. Nínú 85,000 naira 40,000 lágbà. Nínú 40,000 yẹn a máa rà gbálẹ̀, a máa wọ mọ́tò. Ẹlòmíì tó jẹ́ pé single mother ní pé bóyá òun àtàwọn ọmọ ẹ̀hún nìkan wọ́n máa feed ọmọ. Ẹlòmíì tó jẹ́ pé opó widow tí kò lọ́kàn lé, gbogbo responsibilities yẹn ọrùn ẹ̀ ló wà. Nínú 85,000 ẹ wá imagine pé wọ́n yọ 45,000 naira lórí ẹnìkọ̀ọ̀kan in the whole Lagos state.
ẹ̀yin òdì mú kí wá ipa àkóbójẹ ọjọ́ ṣeré mú kẹ́yìn ìyá mú kẹ́yìn bàbá mú kí ẹ̀gbọ́n mú kí àbúrò èmi ọmọ yẹn olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ sí yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yí ọpẹ́ òun ló máa fi máa yọ fún wa. Èwo ni a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní pápápá ẹ bá mi fi sínú comment section ta ló máa ń sọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi sínú comment section ta ló máa ń sọ wípé Nàìjíríà burú kò ní ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sí èmi ẹ bá mi sínú comment section. Raimi láti Ìlọrin ṣé Raimi ni tàbí Ramoni Raimi or Ramoni 2 times 2 4 ni gbogbo ẹ̀ náà ó ṣì lọ ó ṣì jọra wọn òun nìkan kọ́ lálápàtà o ṣé mọ̀ wípé nígbà tán dé court wọ́n ní lọ́ọ̀yà ẹ̀ dìde wípé ọwọ́ kìnìún òun náà rí ṣé mọ̀ pé àwọn tó wà níbẹ̀ tán witness gangan tán lọ sí court àwọn náà sọ ọ̀rọ̀ yìí ṣé mọ̀ pé nínú wíìkì yẹn lọ́n sọ wípé ọ̀gá ọlọ́pàá kan sọ wípé ẹni tí wọn ò báyìí tí gbé lọ sílé ẹjọ́ ẹ ní ẹ̀tọ́ láti lè máa pàréèdì wọn. ṣé gbọ́ nǹkan tí mo sọ ẹni tí wọn ò báyìí tí gbé lọ sílé ẹjọ́ gbogbo nǹkan tó ń ṣe tó ń fi hàn wá tó ń fi interview ẹ̀ ní police station yẹn wọ́n ní is not allowed anymore. It's not allowed anymore. It's not allowed anymore. Now, èyí tá wá fẹ́ wò tá fẹ́ gbé yẹ̀wò ni wípé ẹ má jẹ́ ká sọ wípé Raimi or Ramoni or whatever òun nìkan kọ́. Okay, now although kó tó di wípé ṣé mọ̀ wípé 3 years ago ó ní bí ayélujára ó ní bó ṣe ó ní percentage tó máa sọ pé àwọn tó ń lò 5 years ago wọ́n máa ní percentage àwọn tó ń lò bẹ́ẹ̀ náà lọ́jọ́ títí òní náà nìyẹn tó ní tó ń pọ̀ sí ní ojoojúmọ́ ní ìgbà yẹn tí nǹkan yẹn ṣẹlẹ̀ ní ọ̀hún tí bọ̀bọ́ yẹn tó wá láti bóyá Amẹ́ríkà ló ti lọ bóyá UK ló ti lọ sí Nàìjíríà tó sá lọ sí police station tó jẹ́ wípé bẹ́ẹ̀ náà bóyá ọlọ́pàá mọ̀ ní mímọ́ bóyá ẹ̀yin tẹ́ bá gbọ́ kéèsì yẹn ọlọ́pàá mú ó dé police station wọ́n ṣáà ṣe nǹkan tó horrible kan fún ìgbà yẹn bóyá gba fóònù ta ó ṣàrí fóònù ló one way or the other tó wá fi pé embassy UK embassy bóyá America embassy kó tó di pé wọ́n dá sínú ọ̀rọ̀ yẹn kí ni mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé kò ń ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí wípé kò sí ibi tó fẹ́ níbi tá fẹ́ sá lọ eléyìí ló ń pè ní ilé ògbà ọ̀nà ògbà ẹ bá mi parí ẹ̀ mo mọ̀ mi kàn fẹ́ sọ ni òun nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń sìn kọ́rọ̀ tèmi má bàa wá pọ̀ jù Nàìjíríà burú ò ní ṣẹlẹ̀ sí wa bá ṣe máa ń sọ Nàìjíríà burú náà òun náà ló ṣẹlẹ̀ sí bàbá Àṣàkẹ́ fídíò méjì ni màá fẹ́ kẹ́ wò mi ní fẹ́ jẹ́ kó pọ̀ jù àwọn tí à ń sá lọ bá àwọn tá à ń pè wípé àyà wa ń já àwọn èèyàn kan wọ́n fẹ́ ṣe àṣemáṣe pẹ̀lú wa àti àwọn tó jẹ́ wípé àti ẹ̀ pé wọn a kó bàtà Ọlọ́run ò ní jẹ́ arógun eré a lọ sí ọ̀dọ̀ wọn láti lọ bá wọn òun ni ẹ máa fojú ayọ̀ wò ń sìn bọ̀ kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ẹlẹ́ẹ̀kejì ni ti èyí tó ṣẹlẹ̀ sí bàbá Àṣàkẹ́ mo máa gbé fídíò kan wá tó kọ́ gbogbo wa lọ́gbọ́n tó máa kọ́ wa lọ́gbọ́n kẹ́ wá wo onílàákàyè ọ̀rọ̀ tó mọ tó rínú tó ríta tá a máa ní bóyá mọ bí 70% nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú àgbékalẹ̀ pẹ̀lú nǹkan tó sọ bọ́jú gbogbo ẹ̀ lọ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé ni ṣe understand but Africa ló máa ń worst jù torí Africa wá bí ọmọ láti lè sọ wípé bí kan ṣe ìkan á ṣe àwa ọ̀pọ̀lọpọ̀ bímọ láti fi ṣe òwò ni kò yẹ yín sìn kò ń ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn Áfíríkà ń ṣe la bímọ torí pé ń ṣe la ní ìfẹ́ àwọn ọmọ tá a bí yẹn
kò yẹ yín sìn ẹ máa rọ́kùnrin míì tó jẹ́ pé ó wà ní age of 60, 70, 50 upward gan pàápàá ó sì ń bímọ lọ kò kí ẹ̀ nípa báwo ni láìfu ọmọ tó ń bọ̀ yẹn tóun bá wà ní age of 70 kọ́mọ wà ní age of 18 báwo ni ọmọ yẹn máa ṣe rí father love yẹ kò yẹ yín sìn obìnrin tí irú ẹ̀ bá máa ṣẹlẹ̀ sí most obìnrin bóyá by mistake by bóyá ó ní delay by one way or the other ló fi máa ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin náà kí ni mo wá fẹ́ fàyọ nínú gbogbo àròyé tí mò ń rò ní wípé nàìjíríà náà òun ló ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní nàìjíríà yẹn tó jẹ́ wípé tí ó bá tó àkókò tó yẹ kí ọmọ máa tọ́jú wọn yálà ọmọ yẹn ó bá ọkùnrin lọ kò rántí ilé mọ́ yálà ọkùnrin yẹn ó bá ìyàwó lọ so one way or the other nǹkan kan ṣàmà ó ń ṣẹlẹ̀ dáadáa tí gbogbo wa tá a mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa ni but why tí ìlú òyìnbó tí ò fi rí bẹ́ẹ̀ torí wípé kí ni wọ́n fi ẹ̀tọ́ aráàlú àwọn ò ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bí èmi àti yín bí mo máa ń sọ lórí ìkànnì mi wípé èmi ò jàjẹ ẹ̀sìn bọ̀ tó bá rí òtítọ́ ọ̀rọ̀ tó bá sọ ìwọ gángan ní ọ̀tá Ọlọ́run because ó mọ̀ wípé 80% nǹkan tó ń ṣe ní Nàìjíríà yẹn is not done anywhere ní ìlú ibi tí wọ́n ti fẹ́ ìlọsíwájú fún ará ìlú ní ibi tó jẹ́ wípé wọ́n fẹ́ràn ewúrẹ́ wọ́n fẹ́ràn àgùntàn wọ́n fẹ́ràn ènìyàn wọ́n fẹ́ràn afẹ́fẹ́ tó ń fẹ́ wọ́n fẹ́ràn ewé tó ń jábọ́ ní ara igi a lè fi wé àwọn ní justice àwọn ò lẹ́sìn bọ̀ ní ìlú ibi tó ti ní ẹ̀sìn kò sí justice báwo lẹ̀sìn ṣe fẹ́ wà ní ìlú tí ò bá sí justice báwo ni ìbẹ̀rù Ọlọ́run gan báwo ló ṣe fẹ́ wà ìyá mi bá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ẹ jẹ́ ká wá gbọ́kẹ́lì mọ̀ wípé Nàìjíríà aburú òun ló ṣẹlẹ̀ sí bàbá Àṣàkẹ́ náà bìkọ́ tẹ́kọ bá ké bí eku tí ẹyẹ bá ké bí ẹyẹ tí ọmọ èèyàn bá fọhùn bí ènìyàn kò sí kankan nínú wa tá a máa dúró wo ọwọ́ ọmọ láti jẹun abẹ́ ẹ̀gbọ́n mi bí kò sí kankan nínú wa ní Áfíríkà because oníkálukú máa gba ẹ̀tọ́ ẹ̀ ṣé mo wíire tàbí mi ò wíire ẹ̀yin ìyá mi ẹ bá mi fílẹ̀ nínú comment section kò sí ìkankan òun yẹn ló mú òyìnbó tóun àti ìyá ẹ̀ tán bá jọ lọ sí coffee tán bá lọ sí coffee shop oníkálukú máa sanwó tiẹ̀ ni ó wá lè rí nǹkan tó nice kó ló rà fún ìyá ẹ̀ kó ṣe pé àwọn náà kì í tọ́jú òbí wọn bọ́ ìṣòro òde bá òbí kó rò pa sọ́run ọmọ ìṣòro òde bá ọmọ náà kó rò pa sọ́run òbí ó níbi tó fẹ́ sunkún ẹ̀ lọ ó níbi tó ti lè lọ béèrè fún assistance kò yẹ yín sìn now ẹ jẹ́ ká wá wo eléyìí tá fẹ́ wò yìí Nàìjíríà ló ṣẹlẹ̀ sí fídíò méjèèjì tí mo fẹ́ gbé wá kó tó di pé a gbé méjèèjì wá ẹ jẹ́ ká kọ́kọ́ gbé àwọn èyí tá kọ́kọ́ máa ń bá wọlé náà kó tó di pé a lọ sí dìmídìmí mi ò ní gbà wá lákòókò God bless you ẹ má gbàgbé láti bá wa fi comment sí yín náà sílẹ̀ Nàìjíríà burúkú ní ṣẹlẹ̀ sí èmi àti yín let's go there. According to the information wey dey reach me this girl now wey I dey see for this cream so na person go carry am come for all the way from Nigeria I no know the work wey dey wan use am take work for Libya so lucky now this girl now dem don carry am reach Libya finish like say she come miss for road na people wey see am now na come dey use the picture now take dey find who carry am come but we still thank God dem don see the burger wey carry am come but the burger never show himself. My main question is this which work this girl wan come work for Libya which kind of work he wan come go which school he wan come go for here wey the burger go carry this small girl wey be say never reach 12 years so go carry come because this girl now if they carry am go Arabu work now Arabu no go accept am for work because it's too small which school he wan come use am people wey dey Ebu sef children wey dey born for Ebu sef never go school finish talk less the one wey say dem go carry am which school he wan come go for this Libya if not be Ashawo work wey burger wan come use this girl take work for Libya say dem call her burger I tell you you no go make heaven o you go dey carry people children for Nigeria come take dey do business for here you no go make heaven na so people go still use your own children later now if I dey talk now tell me say una come dey sub me for under comment section say na lie dey lie which when I put am under comment section which work this small girl wan come work for this Libya so when I put am under comment section make we judge am. Hello, good afternoon everyone. Please, if you know this lady
contact my number. We saw us at around the first floor. So fún ẹ̀yin tẹ́ bá understand in English ẹjọ́ ẹni tó bá mọjú lady yìí kó call wa àbí kó DM wa. Àrí lady ó dẹ̀ ní pé òun ò get number bọ́gọ̀ òun number agent tó gbé lọ bí ó lóun ò dá number kankan mọ́ bíbẹ̀. So àdẹ̀mọ́ number tá fẹ́ pa àwọn number tá àdẹ̀rí lọ́wọ́ ẹ̀ àwọn á pé àwọn kò pick call. So abẹ́ta kí ni ìwọ náà sọ pé sọ̀rọ̀. Àràbù ló lé mi síta. Kí ló yẹ táràbù sílẹ̀ síta? Mo ṣe kankan fárábù. Mo ṣe kankan fárábù. Wọ́n kọ́ complain pé kí ni? Wọ́n complain wípé ò mọṣẹ́ ṣe. Sọ̀rọ̀ sókè. Rárá. Wọ́n complain pé ò mọṣẹ́ ṣe. Rárá. Wọ́n complain kí náà sọ? Wọ́n sọ kankan. Wọ́n kàn lè jáde síta ni. Torí àná. Okay. Mo respect ọkọ ní pé kí lọ ṣọ ọkọ ẹjọ́ wà nínú yàrá. Mo wá láṣọ mo wá fílẹ̀ ní pé okay tó bá tọkọ bá ti jáde wípé máa lọ aṣọ mo dẹ̀ ti tilẹ̀kùn mo mú kí dání. So torí ẹ̀ ló jẹ́ kó wá lè jáde láàárọ̀. Ó jẹ́ mi pé ìgbà tó fẹ́ lè jáde lánàá. Ta ló pe àràbù ta ni àbí ta ni àràbù pé agent tó gbé lọ síbi iṣẹ́. Agent tó gbé mi lọ síbi iṣẹ́ ló sọ pé kó má lè mi síta ní òru ìpè tó bá di 9 láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Nǹkan tó lè jáde. 9 or 10 9 or 8 ní pé òun máa pe táìsì kó wá gbé mi ó tún di ọ̀sán yìí ló ti sọ pé kọ́lé mi síta. Nígbà tí wálé ní síta báyìí mo bí tẹ fẹ́ gbà mọ́. Kò lè ní nọ́mbà ní àti Nàìjíríà nọ́mbà tó jẹ́ mọ́mí yín tá lè pè ká fi lókèétì ẹni tó gbé yín wọlé ní. Alright, so yesterday I posted a video about this policeman that claimed that he was illegally dismissed, and I promised to give him 1 million naira every year from the beginning of every year for 5 years so that I can try to use it to do business. But this guy has told me some stories that I want you people to hear so that you see that there is a problem, right? Now, Oga, you have to give them a summary, right? Because not too much, no long talk, very precise. Now, why were you dismissed? I was dismissed out of the police for no just cause. I was deserted and dismissed on essential, without trial, without no document, without default or anything. And yet, I thought it was just a joke. The painful part of it that I came to tell him as the DC of Okwia, which is not even the DPS of them. I told him that as a friend, you are dismissing me that I have 5 children. How do you want me to cope? He said, I'm stubborn, they should detain me. I said, but you know that I'm sick now, you know, I'll be hospitalized, and there is government hospital. He said they should detain me. I said, why you detain me? He called some officers. They handcuffed me and took me to my own house in presence of my 4 daughters and my wife with handcuffs. All the neighbors were looking at me like somebody who robbed. And they got to my house, lose the handcuff, and collect all the police kits, including the trouser and the shirt that I use my own money to buy and sew, so that I look good and I look clean as a clean policeman. They collected all those ones. That was my own money also. Sorry, where is this man that dismissed you? Is he still around? No, the man that dismissed me, after the dismissal, he also went and dismissed other people. And he fell sick and died. I know it was because of the way he was destroying life. Because so most of the people he dismissed are the best in the police. Like me, as you can see, all these certificates, they are not just an ordinary certificate. They are not owned by every police officer. I'm one of the best in Mopotati. And I work with different personalities, even in Bayelsa State. Late Chief Justice Ogonwari, I was his orderly. The first military administrator of Bayelsa State, Alamesia, I was his personal bodyguard. And I also work with the Commissioner of Land and Housing, Francis Ayabo Igodo. And I also work with Commissioner of Transport, Fred Yanayo. They can call all these people and find out my character, if I'm a bad man. And all the places I work in the Nigerian police, even with United Geophysical under Mopoteti, I've traveled in Warri and different places. I even went for Boko Haram. I'm also a specialist in handling weapons and maintenance of weapons. Inside the Nigerian police, I've repaired so many of their damaged weapons. And I went as far as study bipod and tripod and general purpose machine gun, of which
I can handle any of them and work on it. But I was just thrown out of the job like that for no reason. And my salary was stopped. I don't know how to cope. I have to go and beg. Okay, and wait. Did you write an appeal? Did you even write an appeal to the higher police offices to say, okay, this is why are you people dismissing me? This is an appeal so that you can review and look at my case. I wrote an appeal, and when I wrote an appeal and brought the appeal to them, they told me that you don't just write an appeal and bring it like that. You have to bring something. So I say like, what will I do? The kind of money they were asking was not that I was not having that kind of money. So I ended up start selling my property one after the other. As I keep selling my properties, my wife was angry and telling me that you can't leave this police work and do another work. I said, no, this is a work I love so much. And you have studied for it. Is to save lives and property. And I have that intelligence to fight crime. And anywhere I'm working, crime cannot happen in that place. That is the kind of force I have. So they asked you for money? So they asked me for money. And it's not just an ordinary money. We are talking about 200, 400,000. And it got to a stage that when my property, so many property have been sold, nothing in my house, and I could not afford to pay the house rent. My wife left with all my children. And that is what made me to go to the village. When my father saw me, VP, rise, and that is how he collapsed and died, both my mom. And my elder brother, as the breadwinner of the house, I couldn't afford his drugs again. That is how he died out of maintenance. So even now to communicate my children, because there's no man, as I'm talking to you, I don't even have a phone of my own. No worry. That phone, we'll buy you phone before you come out here. So no worry. Now to the important part, yeah? When we were inside, you told me something. You have to tell them, even though you know go one talk. But the government need to know that the people where they train, if they treat them like this, they will be weaponized against us. So, you say you've been the repair guns for some people. Yeah, when I couldn't pay house rent, I was thrown out to the street as my wife left. I went to somewhere. Call the place. I went to somewhere in the street where people spend 24 hours. You will see people day and night. Every kind of business go on. So when I went to that place, so along the line, some people discovered, and they came to me when I could not be able to have something to eat for like 2 days. I was so weak where I was sitting. So they came to me and said, say they heard that I'm an ex-policeman. Can you help us and work this rifle? So when they brought a rifle, and that's where I saw this bipod machine gun. And it was damaged. So because of the starvation, you fix it for them. I say, before I talk anything, when I find one thing, I will eat. So instantly, that was the first time I eat a good meal. They went to fast food, Kilimanjaro, and bought me food worth 3,500 with chicken. I was having joy like I was in heaven. After eating that food, the joy in that food, I could not be able to tell them no. So I fixed that rifle. Even the pin that was damaged, I construct pin and fix it back for them. And I was surprised, just that 2 rifles that I fixed, they gave me 60,000 naira cash. The money was like $1 million in my hand. So I was so happy. The next time, they now come to invite me that they want me to. Ìyàwó tẹ́nì kọ́kọ́ sílẹ̀ tó lóun gbóṣì sílẹ̀ lẹ́nìkan ń dọ̀bálẹ̀ tó tún níyẹn lòun máa fẹ́. Ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹ́sì máa ṣe lọ. Ẹ̀yin nìyẹn ayé nìyẹn kẹ́sì máa ṣe lọ. Orin tí mo kọ yìí, gbogbo ọmọ tó bá jẹ́ ọmọ bíbí inú Ìsàlẹ̀ Èkó, tó bí sínú Ìsàlẹ̀ Èkó, tó ń gbé Ìsàlẹ̀ Èkó, ń tajà Ìsàlẹ̀ Èkó, àbó tó jẹ́ ọmọ Lagos Island àṣẹ a mọ ẹni tó kọrin yìí, a mọ ìdí tó fi kọrin, a dẹ̀ mọ ẹni tí wọ́n kọrin yìí fún. Àmọ́ mò ń bọ̀ ńbẹ̀, mo kàn fi yẹn wọlé ni. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Ìsàlẹ̀ Èkó pátápátá. Ẹ̀yin fans mi lọ́mọ Ìsàlẹ̀ Èkó àtọmọ Lagos Island tẹ́ wà l'Amẹ́ríkà, London, Canada, France, Paris, Dubai, tẹ́ pè mí, tẹ́ dá sí, tẹ́ tún tàn mọ́lẹ̀ sí, tẹ́ dẹ̀ request pé kí n ṣẹ̀ṣẹ̀ wá ṣe fídíò kí n ṣàlàyé ẹ̀
lẹ́kùnrẹ́rẹ́ because bó ṣe ń tag bàbá Àṣàkẹ́ ti pọ̀ jù pé kò tọ́jú ọmọ abímọ má wò ni òun ló fà t'Àṣàkẹ́ ò fi tọ́jú bàbá ẹ̀. Gbogbo yín tẹ wá súnmọ́ bàbá Àṣàkẹ́ àtẹ̀yìntẹ́jọ́ ọmọ bíbí inú Ìsàlẹ̀kó tẹ wá bẹ̀rẹ̀ sí ní pè mí lóríṣiríṣi pé kí n try láti explain fáwọn èèyàn kó lè mọ̀ pé bàbá Àṣàkẹ́ abiyamọ ni. So gbogbo yín pátápátá ni mo kí. Èmi MC Gaji Owólabí Starboy. I'm not here to attack anybody again. Mi wá bí láti wá attack anybody. Ọmọ Ìsàlẹ̀kó ló máa ń rínú tí ò kí ń bí, ọmọ Ìsàlẹ̀kó dẹ̀ ló máa ń bẹ̀ tí ò kí ń gbà. Nǹkan tí mo kàn tún wá ṣe lénìí òun ni pé clarification. Gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ dí ọ̀rọ̀ tẹ́ ń bú bàbá Àṣàkẹ́ abímọ má wò ni ẹ súnmọ́ bí kẹ́ gbé ṣíà. Lẹ́yìn tẹ́ bá gbọ́ explanation tí mo fẹ́ ṣe ìtàn ẹ wá sọ bóyá bàbá Àṣàkẹ́ abímọ má wò ní tòótọ́. Advice mi kan fún gbogbo ẹ̀yin ọkùnrin ní pé ẹ jọ̀ọ́ tẹ́ bá lówó lọ́wọ́ ẹ tọ́jú ara yín o. Ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ara yín, ẹ tọ́jú ìyàwó yín, ẹ dẹ̀ tọ́jú àwọn ọmọ tẹ́ bá bí. Àmọ́ mostly ẹ má fi ara yín ṣeré torí t'Ọlọ́run nítorí ọjọ́ alẹ́. Ẹ jọ̀ọ́ Ọlọ́run á gbà fún gbogbo wa, á bless gbogbo ẹ̀yin obìnrin náà. Ẹ tọ́jú ọmọ, ẹ dẹ̀ try láti tọ́jú àwọn ọkọ yín. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀gá mi tẹ́ pè mí, ẹ ṣé gan, mo dúpẹ́ o. Gbogbo tẹ́ bá mi sọ mo ti gbọ́, so I'm not here to attack anybody. Mo kàn fẹ́ tàn mọ́lẹ̀ sọ kémi náà lè ní rest of mind, kọ́kọ́ mi lè balẹ̀ because calls yẹn ti pọ̀ jù. Láti bí ìjẹta ẹ̀mí ìsùnmọ́jú like 2000 calls, messages, WhatsApp, Instagram, TikTok, Messenger, everywhere. Now máa ṣàlàyé fún wa nípa bàbá Àṣàkẹ́, ìyá Àṣàkẹ́ fúnra rẹ̀, ọmọ t'Àṣàkẹ́ bí, ìyàwó tó bímọ f'Àṣàkẹ́, àtàwọn àbúrò Àṣàkẹ́ àtàwọn colleagues Àṣàkẹ́ tọ́jọ́ jẹ́sẹ̀ tọ́jọ́ bẹ̀rẹ̀ àtọ̀gá Àṣàkẹ́. Now bàbá Àṣàkẹ́ àti ìyá Àṣàkẹ́, ìgbà tí bàbá Àṣàkẹ́ t'Àṣàkẹ́ pé ọmọ ọdún 3 òun ni ìyá Àṣàkẹ́ ti fi bàbá Àṣàkẹ́ sílẹ̀ tọ́wọ́n ti fẹ́ra àwọn ọmọ tó ti kú òǹlé. Àṣàkẹ́ wà lọ́mọ ọdún 3. Bàbá Àṣàkẹ́ yìí ló tọ́jú ọmọ yìí títí ló máa mọ́mọ yìí lọ sí school, ló ń ṣe dáadáa fọmọdé, ló tọ́jú ẹ̀. Àti ìyá máa lo ìyá bàbá Àṣàkẹ́ ló tọ́jú Àṣàkẹ́. Ẹ wá wo ìyá tó ti fọmọ́lẹ̀ láti ọmọ ọdún 3 tó tẹ̀lé lómi lọ. Débi pé tíṣà school Àṣàkẹ́ kọ́mẹ̀ntì ẹ̀ nínú post tá kọ́kọ́ post tẹ́lẹ̀ òun lẹ́ ń wò yìí, tó sọ nígbà yẹn wàhálà bàbá Àṣàkẹ́ lórí ọmọdé, páànù àwọn máa ń ṣe pé kí ló dé ọkùnrin ló ń ṣe bí ìyá ló ń ṣe fún bàbá fọmọdé yìí. Má ló jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ ọmọ tó dẹ̀ nífẹ̀ẹ́ Àṣàkẹ́. Èèyàn lè burú, yes, má ló burú, àwọn bàbá tiwa náà burú, wọ́n tẹ̀ burú ju má ló lọ. Àmọ́ búburú tó burú wọ́n fi ń tọ́ wa sójú ọ̀nà, wọ́n fi ń kọ́ wa láfi yantaya tá fi yàyàkuyà. Ẹ má mix ẹ̀. Má ló abiyamọ ni tó tọ́jú ọmọ, ó lè burú. Ẹni tó bá tọ́mọ ní Lagos Island tó bá fẹ́ kọ́mọ yẹn yà dáadáa burú. Òun l'Àṣàkẹ́ náà fi dín tó dà pẹ̀lú àlùbáríkà àwọn bàbá yẹn. Now ọ̀rọ̀ tí tíṣà máa lo tó sọ tíṣà Àṣàkẹ́ kọ́mẹ̀ntì ẹ̀ òun lẹ̀ ń wò yẹn. Òun náà pè wọlé lánàá tó ṣàdúrà pé no kò bá má rí báyìí. Ẹ wá wò láti gbà tí ìyá Àṣàkẹ́ ti fi bàbá Àṣàkẹ́ sílẹ̀, bàbá Àṣàkẹ́ ò fẹ́yàwó míì. Òun nìkan pẹ̀lú ọmọdé yìí ni tó ń pọn Àṣàkẹ́ kiri débi pé tí bàbá yìí olórin ni bàbá yìí ajíwèrè ni. Tí bàbá Àṣàkẹ́ bá ń lọ sí òde tó bá fẹ́ lọ jíwèrè, ó máa ń mú Àṣàkẹ́ lẹ́yìn. Ibi tí inspiration Àṣàkẹ́ ti bẹ̀rẹ̀ gangan fún ṣe orin ara bàbá yìí ni. Ìgbà tó ń ṣe cultural dance, tí bàbá yìí bá dìde lórí ìlù, àwọn ìlù gbẹ̀dú tó ń lù yẹn, irú ìlù yẹn lẹ̀ ń wo old photo Àṣàkẹ́ tí mo gbé wá yìí. Àwọn tọ́jọ́ bẹ̀rẹ̀ lọ́dún náà tọ́jọ́ jẹ́ Sàwáwù, òun lẹ̀ ń wo Shinko Boss, Àṣàkẹ́ ló tẹ̀lé, ìyàn dáadáa gúnró, gbẹ́nu sí Èkó bàló, gbogbo wọn nìyẹn. Bàbá yìí máa dìde ara ní Àṣàkẹ́ yá bọ́bẹ̀, ó yá àwọn náà máa lù. Gbogbo nǹkan ló fi train ọmọdé yìí, ló fi dúró tí ló fi support ẹ̀. Débi pé mọ́tò tí bàbá yìí gan ń lò ń gbà yẹn, ó ta mọ́tò yìí láti fi tọ́jú Àṣàkẹ́, láti fi rán ní school, láti fi rán nílé ìwé. Torí bàbá Àṣàkẹ́ máa lo jayéjayé ni, ẹni tọ́lọ́ ń kẹ́ tó wà òkè, gbajúmọ̀ ni Sọmọrí ni nínú Èkó. Tí ó bá ṣe pé bàbá yìí gan ní stroke,
mo fọlọ́run búra kò ní wojú ọmọ kankan kó dìjẹ́ ẹni tó yẹ pé ọmọ gbòòrò tó ń ṣe dáadáa nú ayé ni ó máa dìde ó yá ìwọ náà bẹ̀rẹ̀ sí ní máa lùlù tó yẹ pé kò sọmọ bíbí inú ìsàlẹ̀ kó kan tí ò mọ Àṣàkẹ́ tí ò mọ Máàló bí Máàló ṣe máa ń pọn Àṣàkẹ́ kiri débi pé ìgbà tí Àṣàkẹ́ fi bàbá Àṣàkẹ́ sílẹ̀ ó pẹ́ láì mọyì ọ̀pọ̀lọpọ̀ ọdún pé fẹ́yàwó mi iṣẹ́ lè má bá báyìí lọ ní bàbá ìṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó mi ìyàwó mi tí bàbá Àṣàkẹ́ fẹ́ ọmọ mi tó bí ń sìn ọmọ 18 years ó yọ 18 years kúrò nínú ọjọ́ orí Àṣàkẹ́ 33 àbí 34 ẹ̀yọ́ kúrò kẹwo years tó take bàbá Àṣàkẹ́ kan tó fẹ́yàwó mi kó tó bímọ fún wọn. The funniest part orin tí mo kọ lẹ́ẹ̀kan pé ìyàwó tẹ́nì kọ́kọ́ sílẹ̀ tó lóun gbóṣì sílẹ̀ lẹ́nìkan ń dọ̀bálẹ̀ ìyá Àṣàkẹ́ yìí ìgbà tó máa ṣe bẹbẹ tó máa ṣe fọ́rífọ́rí olórin kan gbajúgbajà olórin nínú Èkó yìí bàbá Àṣàkẹ́ yìí gan máa ń náwó fẹ́ lórin tí mò ń sọ yìí gẹ́gẹ́ bí pálágbé sálágbé tó dẹ̀ jújọ́ mọ́ ẹ mọ̀ pé kókó lè kó máa ń kó Èkó kó ṣá ọ máa ń náwó fẹ́ lórin yìí olórin yìí nìyá Àṣàkẹ́ wá padà lọ fẹ́ nìyá Àṣàkẹ́ tẹ̀lé lọ nǹkan tó fà tó fi túká èmi ò ní sọ yẹn ń bí kí ni bàbá Àṣàkẹ́ fi kàn yá Àṣàkẹ́ kí ni tó ṣẹlẹ̀ gan tó fi fẹ́ àwọn ọmọ tí Àṣàkẹ́ fi fi lélẹ̀ ẹ̀yin náà ẹ máa fi yẹn kún olórin yìí nìyá Àṣàkẹ́ wá tẹ̀lé ló wá ń fẹ́ débi pé olórin máa kọjá nínú ìsàlẹ̀ kó lójú ológun níbi tí bàbá Àṣàkẹ́ máa ń jókòó sí pẹ̀lú àwọn body guide ẹ̀ àtàwọn dílẹ̀ tó ń tẹ̀lé ó máa kápá kọjá nínú ojú olókun láti lè máa fi olórin yẹn ráìdì bàbá Àṣàkẹ́ pé wọ ẹni tí mò ń fẹ́ ń sẹ ẹni tí mò ń tẹ̀lé òun lolórin yìí fi wá kọrin orin yìí ló kọ láti fi bá bàbá Àṣàkẹ́ hàn pé ńgbà yẹn Èkó pẹ̀lú fàájì pé ìyàwó tẹ́nì kọ́kọ́ sílẹ̀ tó lóun gbóṣì sílẹ̀ lẹ́nìkan ń dọ̀bálẹ̀ gbogbo yín ti mẹ́rin tó kọrin ẹ̀dẹ̀mẹ́rin tí mò ń sọ mi wá bí láti wá dáàbò because mi sọ pé mi ní attack anybody mo kọ̀ wá bí láti wá ṣe clarification ẹ̀dẹ̀ ní bàbá Àṣàkẹ́ ó tọmọ ni o now ìyá Àṣàkẹ́ ó wá ní ìyàwó tó bímọ fún ọmọ tó bí yẹn sin ọmọkùnrin tó jẹ́ gé àkọ́ṣe Àṣàkẹ́ á ti máa lọ bí 13 years báyìí ọmọ yìí àti ìyàwó tó bímọ f'Àṣàkẹ́ ọ̀dọ̀ bàbá Àṣàkẹ́ ni wọ́n ń gbé bàbá yìí ló ń tọ́jú ọmọ ló ń tọ́jú ìyàwó wọ́n ń gbé ní nọ́mbà 89 Adéníjì Àdèlé road ilé yẹn lẹ́wọ̀ tí mo gbé sí ilé yẹn òun rè bàbá yìí ló ń tọ́jú ìyàwó ló ń tọ́jú ọmọ táìmù kan tọ́rọ̀ Mohbad ṣẹlẹ̀ kọ́lọ́n bá fọ̀run kẹ́ òun l'Àṣàkẹ́ ra mọ́tò fún bàbá ẹ̀ Lexus RS 350 ni bàbá yìí sì ti lọ páàkì mọ́tò yẹn wọn lè maintain ẹ̀ kò sówó kò sí bọ́yẹ fẹ́ live owó ilé tó gbà fún ilé yìí ó gbà fún bàbá yìí ní ìsínà 2020 àbí 21 tí n bá gbàgbé ilé yìí owó ilé yìí ti deal láti January tí bàbá yóò owó ilé yìí san wọ́n ní táwọn bá ń pè kò gbé fóònù àwọn ọmọ láti bí ijọ́ mẹ́ta àwọn pé kò pí kọ́ mọ̀ owó ilé ti deal bàbá yìí fẹ́ san owó ilé ìyàwó àtọmọ ló wà lákàtẹ́ yìí báwo ló yẹ fẹ́ survive kò rí attention ọmọdé yìí mọ́ Mr. Shonibare tó kọ́kọ́ ṣe fídíò tó post ń jọ sí àwọn ń lọ ní bàbá Àṣàkẹ́ pé wọ́n pé àbúrò mi wá ṣàánú mi ò fún mi lówó lọ́wọ́ pé kí n fún yín lówó bá wẹ́wà òkè náà ẹ̀yin ẹ̀gbọ́n mi ṣé ẹ̀ ń prank mi ní ẹ̀yin yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé látìgbà tóun ti ń pọmọ òun kò gbé fóònù òun kọ́lọ̀ ń ṣàánú òun pé even gan àwọn ti rògùn ìpúté sílé pé wàhálà yẹn ti pọ̀ jù ipa àwọn ti lọ síbi tó ti ń ta sniper àwọn ti ra sniper ọ̀n tá fáwọn ni pé ṣé kíní ti wá di pé wọn kàn ń tàfẹ́ ní our person páwọn ti fẹ́ gbé jẹ sódìgbà tí bàbá yìí bá wá parẹ́ àwa là ń ṣòkù ya bàbá celebrity kan kú no it's not done òun lọ́ fi wá ní àbúrò mi wá ṣàánú mi o bá ń pariwo sáyé àwọn òwà òkè o káwọn èèyàn má máa fojú pa àwọn wà òkè o àwọn ò rí tọ́jú o lẹ́ni yẹn Mr. Shonibare fi ṣe fídíò tó ṣe pẹ̀lú bàbá Àṣàkẹ́ débi pé ìyàwó tó bímọ f'Àṣàkẹ́ yìí òun kan fẹ́ join fídíò yẹn pé kóun náà sọ̀rọ̀ páwọn ò rí tọ́jú káwọn èèyàn bóun bẹ kó tọ́jú àwọn bàbá yìí ló kí pé rọ o kò sí tó kàn fòun lẹ̀
pẹ̀lú kádà òun àtàwọn olólùfẹ́ òun kan ṣàánú òun. Ó yẹ wá sọ fún mi ẹni kò tọ́jú ọmọ. Báwo ni ò ṣe tọ́jú ọmọ? Mo bẹ̀ gbogbo ẹ̀yin Sànmọ́rí, ẹ̀yin ọkùnrin, tẹ́ bá pawó, ẹ tọ́jú ìyàwó yín o, ẹ tọ́jú ọmọ yín o, àmọ́ ẹ tọ́jú ara yín náà. Ẹ tọ́jú ara yín o. Mo wá ń bẹ Ọlọ́ládé Ahmed Ọdúnsì Àṣàkẹ́ Ahmedo. Mo fọlọ́run bẹ̀ bá a tọ́jú bàbá yìí. He's your father. Ọlọ́run ní jẹ́ ká kọsẹ̀ látara àwọn òbí. Ó wà nínú Kùránì, ó wà nínú Bible pé no matter what ká tọ́jú àwọn òbí wa. Ká fa àwọn àtọ́lọ́run lẹ̀. Àwọn àtọ́lọ́run lẹ̀ lọ́jọ́ àmọ́ ká má kọsẹ̀ látara wọn. Ìwọ tiwa lórí àwọn òbí wa ká ṣe. So gbogbo ẹ̀yin agbọ̀rọ̀ dùn. Bàbá Àṣàkẹ́ ó tọ́jú ọmọ. Abímọ máa wò ni gbogbo ẹ̀yin blọ́gà onísọnù tẹ́fẹ́ lórúkọ tipátipá. Tẹ́ ẹ̀ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Díẹ̀ ni mo kàn yán fún yín ni mo ṣàlàyé fún yín nínú ọ̀rọ̀ yìí. Díẹ̀ ni mo yán fún wa yẹn. Mo á fẹ́ fọlórin kan mo fẹ́ fi ṣe sample fún gbogbo wa. Olórin yìí gbajúgbajà olórin ni. Sànmọ́rí ni, onífújì ni. Kọ́lọ̀ má yẹ kó wálẹ̀ lágbára Ọlọ́run. Olórin tí mo sọ yìí ojú olókun ni olórin yìí gbé fúngbà díẹ̀ nínú ìsàlẹ̀ Èkó. Sànmọ́rí ni. Láti ìgbà tó lórin yìí tó ti wá dípọ́n gbéra tán tó kó nínú ìsàlẹ̀ Èkó tọ́lọ́run ti ṣàánú ẹ̀tàn tó kò dẹ̀ ní wálẹ̀ lágbára Ọlọ́run. Olórin yìí padà wá sínú ìsàlẹ̀ Èkó. Ó ra generator, wọ́n ṣe street light, wọ́n tún gba èèyàn tó ń sanwó fún. Ó dẹ̀ ṣàánú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìsàlẹ̀ Èkó tó gbé sókè tí wọ́n ràn lọ́wọ́. Nínú wọn lèmi gan wà. Àṣàkẹ́, I'm begging you in the name of Almighty God, come back to your trench. Àwọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ help wọn. Àwọn àbúrò ẹ̀ lọ́kùnrin bá wa help wọn. Ògo ni ẹ o, ó ń ṣògo ògo ìdílé nìkan, ò dẹ̀ ń ṣògo Nàìjíríà nìkan, ògo àgbáyé. Ó ní ṣubú, ò ní wálẹ̀ o. Help àwọn àbúrò ẹ̀, help bàbá ẹ̀, help àwọn family ẹ̀, àwọn sàwáwù tẹ́jọ́ bẹ̀rẹ̀ help wọn. Ọ̀gá tó kọ́ ẹ ń ṣẹ́ nígbà tó ń ṣe cultural dance help ẹ̀. Ṣáì láti ní impact, láti nípa nínú ayé wọn. Àwọn tó ṣe dáadáa sẹ́ nígbà tó ti jẹ́ nǹkan kan help wọn. Àwọn tó ń ṣe dáadáa sẹ́ help wọn kí wọ́n lè máa ga sí ni o. À ń fowó yanró, à dẹ̀ ń fi ibi san oore. Please my brother, no matter what, your father is still your father. Oh, never fẹ́ lómi kó fi replace daddy ẹ̀. My brother, I'm still begging you. Má listen sáwọn tí wọ́n ń ṣe ẹ lọ́nà tó ń sọ̀sọ́kùsọ fún ẹ̀yẹn o. N tèmi mọ̀ tọ́pọ̀lọpọ̀ náà àwọn ọmọ ìsàlẹ̀ Èkó dẹ̀ mọ̀. Your father is a good and responsible father tó dẹ̀ ṣe dáadáa lórí ẹ̀. Bá a ṣàánú wọn. Bá wa ṣàánú wọn. Bóyá kó gbé bàbá yìí travel. Kán lọ tọ́jú wọn, kán fún wọn ní ìtọ́jú tó péye. John torí t'Ọlọ́run. Mọ́tò ń sìn máa ló ti lọ páàkì ẹ̀ because wọ́n lè maintain ẹ̀. Láti bí ọdún 2 sẹ́yìn sí 3 ń sìn, wọ́n ti páàkì mọ́tò. Ebi ń pa bàbá yìí need the financial assistance. Please help your father and do something for your father. I'm begging you. I'm not praying for your downfall. Oh, ní ṣubú, ní wálẹ̀ o. O máa lọ sókè sí lágbára Ọlọ́run. Àmọ́ please help your father. So gbogbo ẹ̀yin onísọkúsọ lórí social media, bàbá Àṣàkẹ́ ó tọ́jú Àṣàkẹ́. Kọ́mẹ̀ntì tíṣà tó jẹ́ tíṣà Àṣàkẹ́ òun lẹ̀ ń wò yẹn. Àwọn tọ́jọ́ jẹ́ Sàwáwù Àṣàkẹ́ tọ́jọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn, àwọn lẹ̀ ń wò yìí. Gbogbo wọn ni wọ́n sì ń fẹ́ kí Àṣàkẹ́ kó jọ kó help wọn. So Àṣàkẹ́, Ọlọ́run á gbàdúrà ẹ̀, ó ní ṣubú o. And ìyá Àṣàkẹ́, please, I'm begging you, do the needful. Do the needful. Ẹ ní fi ẹlòmíì, ẹ ní fi ṣe bàbá ọmọ yín o. Ẹ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ nítorí ẹnìkan torí ọ̀la ni ká lè rójú rere Ọlọ́run. So any other thing tó bá tún kù lẹ́yìn ilé, màá tún máa padà feed yín. So I'm not here to attack anybody. Yínká TNT, always ẹ máa confirm òdodo kẹ́ tó máa dá sí ọ̀rọ̀. Ẹ má kàn máa dá sí ọ̀rọ̀ anyhow. Ẹ máa fi ara balẹ̀ kẹ́ wádìí òfin tó tó. Tẹ́ bá ti gbọ́rọ̀, ẹ try láti reach àwọn tọ́rọ̀ kàn kẹ́ tó dá sí. Ẹ má ya ilé tí kan ilé tí ọ̀fẹ́. Tẹ́ kàn máa gbọ́ nǹkan lórí social media. Tẹ́yìn náà kàn máa bẹ́lù. Èkó ló ń pe bí o.
ìsàlẹ̀ kó yàtọ̀ sí gbogbo ibi ìsàlẹ̀ kó ní òde káyé la àyín na Lagos kókó lè kó ń kó èkó òkú ṣàrè Àṣàkẹ́ please help your father má ló ọlọ́run fún yín lálàáfíà ọlọ́run á dá sọ̀rọ̀ yìí náà ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè ọlọ́run á fún yín lálàáfíà lágbára ọlọ́run ẹ ní jẹ̀bi ẹ ní jẹ̀bi ẹ ní jẹ̀bi ọlọ́run á fi àánú yín á fi sáwọn ọmọ yín lójú lágbára ọlọ́run Nana Àṣàkẹ́ àwọn àbúrò ẹ̀ náà bá wa help wọn jọ nítorí tán give back to your community ìsàlẹ̀ Èkó òun níbi tó ti bẹ̀rẹ̀ o please come back to your community láti pé kíwọ náà kò nípa kò dẹ̀ ní part nínú ayé àwọn èèyàn níbẹ̀ ò ní ṣubú o ire o. mo kí wa lẹ́ẹ̀kan sí wípé akóbójú ọjọ́ ṣeré ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀gbọ́n àti àbúrò mo rí pé ó gbó wá láti fojú ayọ̀ láti fi wò Nàìjíríà burúkú ní ṣẹlẹ̀ sí èmi àti yín àti àrọ́mọdọ́mọ wa ànírìn lọ́jọ́ ebi ń pọ̀ náà àní jọ ẹni tán wá nǹkan tó máa wá mú wa tá máa wá dàgbà tá máa ráre Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí èmi àti yín àní dàgbà ráre àdẹ̀ní dàgbà tọrọ jẹ mo mọ̀ wípé ẹ̀kọ́ ní eléyìí ló jẹ́ fún èmi àti yín ẹ má gbàgbé kò sẹ́ni tó gbọ́n tán o yà ó lè wà ní 80 years ó lè wà nínú tó bá ìwà lórí ilẹ̀ alààyè a sì ń kọ́gbọ́n ní ojoojúmọ́ níbọ̀ abẹ́ Ọlọ́run Elédùmarè kán má fi wá kọ́ ẹ̀kọ́ aburú ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa èmi ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ṣóyè lọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ ẹ má gbàgbé láti bá wa fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ bó jẹ́ pé good job lásán lẹ táìpù gan ara ẹ̀ ní ẹ dẹ̀ má gbàgbé láti bá wa like ẹ má gbàgbé láti bá wa subscribe tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ mọ́ ṣàbílàbà pàdé lórí ìkànnì wa yìí níbi tá a ti ń gbóríṣiríṣi ètò yẹ̀wò bọ́ èwo ló jẹ wá lógún èwo ló mú wá lọ́kàn bẹ́ẹ̀ bí òun ṣe wípé báwo la fẹ́ kúrò nínú oko ẹrú bọ́ òun ṣọmọ olóko bẹ́ẹ̀ ni wọn ní sí pẹ̀lú òkú ẹ̀ ó ti di dandan ká kúrò nínú oko ẹrú yẹn bọ́ ìgbà wo ló máa jẹ́ èmi ò mọ̀ àkókò owó ni mi ò mọ̀ bọ́ mo mọ̀ wípé ní agbára lọ́wọ́ Ọlọ́run àwa la máa lékè àwọn Fúlàní àwa la máa ṣẹ́gun ọ̀hún ní ṣẹ́gun wa àwa la máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ bó ṣe máa rí nìyẹn lágbára lọ́wọ́ Elédùmarè God bless you bye for now one love.